mo dá ògo padà sí ọ̀dọ̀ Ọlọ́run ní àárọ̀ yìí, ẹni tó fi ìfẹ́ àánú rẹ̀ jí wá sí ìmọ́lẹ̀ alààyè lónìí. A sùn a sì láǹfààní láti pẹ̀lú àwọn tí ó jí sí ìmọ́lẹ̀ alààyè lónìí. Ògo ni fún orúkọ Ọlọ́run. Ìní ni ọjọ́ kẹta nínú ìrìn àjò oṣù kẹfà ọdún 2017. A gbé Olúwa ga nítorí kíni? Nítorí pé àánú rẹ̀ wà síbẹ̀ lórí wa. Mo ń gbà ládùúrà lórúkọ Jésù níbi tẹ́ ti ń gbọ́ mi láàárọ̀ yìí. Ẹni tó fi àánú dá yín sí di ọjọ́ kẹta oṣù kẹfà kò ní padà gbà kí aginjù ogun ayé kó gbé yín mì ní Olúwa wí. Mo mọ̀ pé a gbé mi kalẹ̀, a sì rán mi sí àwọn tó gbàgbọ́ nínú ìran yìí láti máa lo agbára tó ń bẹ ní orúkọ Jésù ṣeṣẹ́ ìtúsílẹ̀ àti ìdáǹdè àwọn tí ayé ń ní lára, àwọn tí ayé ń pọ́n lójú, kódà àwọn tó ti sọ̀rọ̀ ìtínú gba ìtúsílẹ̀ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí. Jẹ́ ń sáré ju àdúrà yìí fún ẹ tó o bá rí gbámú. Wọ́n sọ àsọtẹ́lẹ̀ pé èyí tí ọ̀tá ń retí tó jẹ́ ibi lórí rẹ, lórí iṣẹ́ rẹ, lórí ilé rẹ kò ní wá sí ìmúṣẹ. Kọrin yìí kí n tó tún gbàdúrà fún wa bí a ti ń lọ lónìí. Come and take your place, O Lord. Come and take your place, O Lord. In my life, come and take your place. In my life, come and take your place. Come and take your place, O Lord. Come and take your place, O Lord. In my life, come and take your place. In my life, come and take your place. Mo ti palẹ̀ ọkàn mi mọ́, ẹ̀mí mímọ́ wọlé wá. Mo ti palẹ̀ ọkàn mi mọ́, ẹ̀mí mímọ́ wá jọba. Mo ti palẹ̀ ọkàn mi mọ́, ẹ̀mí mímọ́ wọlé wá. Mo ti palẹ̀ ọkàn mi mọ́, ẹ̀mí mímọ́ wá jọba. Mo ti palẹ̀ ọkàn mi mọ́, ẹ̀mí mímọ́ wọlé wá. Mo ti palẹ̀ ọkàn mi mọ́, ẹ̀mí mímọ́ wá jọba. Láàárọ̀ yìí mo fẹ́ gbàdúrà fún wa. Àfìgbà tí Ọlọ́run bá padà sẹ́nu iṣẹ́ nínú ayé wa lògo máa tó dé. Àfìgbà tí Ọlọ́run bá padà sí ẹnu iṣẹ́ ni ọ̀nà máa tó là. Àfìgbà tí ẹ̀mí wọn bá gbaṣẹ́ ṣe, ìgbà náà ni ẹ̀rí yóò tó ti ẹnu wa jáde. Mo gbàdúrà fún ẹnìkan tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. A fi ilé àkọ́pàtì a fi hàn mí tí a tún ń pè ní Abadan project. Gbogbo ìwọ tó ń gbọ́ mi tí ayé gbé ọwọ́ lé ìdáwọ́lé rẹ, tí àwọn ìka ènìyàn ayé gbé ọwọ́ lé project tó ń ṣe lọ lọ́wọ́. Mi ò wá mọ̀ bóyá lé ló ń kọ́ lọ lọ́wọ́. Òun kàwé ṣùgbọ́n ìwé ò ṣe é kà mọ́. Òun ní ìdojúkọ ọ̀rọ̀ ọkọ, ọ̀rọ̀ iṣẹ́ ní project tí wọ́n dáwọ́lé ṣùgbọ́n tó lè parí ẹ̀. Wò ó, arán mi bí ìwòlíì rẹ̀ láàárọ̀ yìí. Iye àwọn tó gbàgbọ́, Kíróníkù kejì orí 20 ẹsẹ̀ 20 sọ pé
bí ìwọ bá gba Ọlọ́run gbọ́ a ó fi ìdí rẹ kalẹ̀, bí ìwọ bá gba wòlíì gbọ́ ìwọ yóò ṣeré. If you believe in God you shall be established, and if you believe in his prophet you will prosper. Iye àwọn tó gbàgbọ́ náà báyìí l'Olúwa wí ni mo sọ àsọtẹ́lẹ̀ pé ọwọ́ ìrí ayé tí a ń pè ní ọwọ́ òkùnkùn, ọwọ́ àwọn ìka ènìyàn tí a gbélé ayé rẹ, tí a gbélé iṣẹ́ rẹ, tí o fi ní ìdádúró ohun rere, tí o dáwọ́lé oore tó lè parí ẹ̀, bí o bá rí àmì ṣe, tó bá rí àmì tó tóbi, àmì gbẹ̀ngbẹ̀ tó lè rí àmì tó tóbi ṣe, mo sọ pé iná Ọlọ́run Èlíjà kó ká ọwọ́ ayé ìkúrò lára rẹ. Ọwọ́ ìka ènìyàn tó dá dúró sójú kan, ọwọ́ ìka ènìyàn tó dá dúró sójú kan, ọwọ́ tí òjò ṣàṣeyọrí. Wo a kì í kí aláṣetì, aláṣeyọrí la máa ń kí. Ẹ gbọ́, gbogbo ẹni tó lóyún tí ò bí ọmọ yẹn tó yún ṣẹ́mọ́ lára kì í gba ẹ̀bùn ọmọ tuntun. Àwọn tó lóyún tó sọ láyọ̀ àwọn ni ènìyàn máa ń ta lọ́rẹ. Ẹ wo bí Màríà bá ní oyún àníṣẹ́ kò ní gba wúrà tùràrí àti òjíà. Gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi. Gbogbo ẹ̀yin tí ẹ dáwọ́lé ohun rere láyé ṣùgbọ́n tí àwọn ìka ènìyàn sọ pé àwọn ò ní jẹ́ ṣe àṣeyọrí, tí wọ́n dẹ̀ gbẹ́sẹ̀ lé fún ọ̀pọ̀ oṣù, fún ọ̀pọ̀ ọdún, arán mi wá bí wòlíì Ọlọ́run yí pé ọwọ́ ìka ènìyàn lára rẹ tí a gbélé iṣẹ́ rẹ, tí a gbélé pírójẹ́tì yẹn tó ò fi lè parí ẹ̀ lákòókò. Yes, iná Ọlọ́run ju ọwọ́ náà. Okay, ta ló lè léyìí? Ẹni tó ń bá ẹrìn tó dẹjọ́ òun ló ń ṣe ẹ́, kó Olúwa kó fi àìsàn dè mọ́lẹ̀, bí ó bá wá jáwọ́ kó yọrí síkú fún un. Ẹni tó ń bá ẹ wọlé tó ń bá ẹ jáde, ẹni tó ṣí ọkàn ẹ payá fún, ẹni tó mọ bó ṣe ń lọ ṣùgbọ́n tó ṣòun lógun ti ara rẹ̀ ń jà ẹ́, tó o bá gbàgbọ́ mo dúró lórí pẹpẹ Olúwa pé kó Olúwa kó fi àìsàn dè mọ́lẹ̀, tí ò bá wá jáwọ́ kó gbàbẹ̀rẹ̀ sọdá sódì kejì odò. Àṣẹ́gun lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Àyànfẹ́ láàárọ̀ yìí ibi tí a mú mi lọ rèé nínú ìwé Genesis, ìwé kìíní ti Mósè, ìwé ìbẹ̀rẹ̀ orí ìkíní ẹsẹ̀ ìkíní náà ni màá ti bẹ̀rẹ̀, màá dẹ̀ ṣàlẹ̀ dé ẹsẹ̀ kẹta. Ẹ̀mí Ọlọ́run bá mi sọ àwọn nǹkan kan, ìyẹn ló gbé mi jáde láàárọ̀ yìí gẹ́gẹ́ bí iṣẹ́ tí a rán. Ẹ wo, bí a kò bá gbọ́ ìpè, bí àwa kò bá gbọ́ ìpè, àwa kì í jáde síta, nítorí pé Jésù là ń kéde, Jésù là ń polówó. A wà nípàdé kan lọ́jọ́ kan náà wá sọ pé kí kálukú mú nǹkan tó ń tà jáde síta kan gbàdúrà sí. Mo ní àwa pásítọ̀ nǹkan kí la máa mú jáde. Wọ́n ní ká gbé bíìlì jáde. Mo ní point of correction, àwa ò ta Jésù. Àwọn tó ń ta ìlùbọ́ ń ta ìlùbọ́, àwọn tó ń ta igi tagi, àwọn tó ń taṣọ ń taṣọ. Àwa ò ta Jésù, àwa ń kéde Jésù ni. Gbọ́, gbogbo ẹni tó gbàgbọ́ nínú ìkéde yìí dandan ni kí ayé rẹ̀ ó dá. Wo ohun tí a gbọ́ ló tún gbé wa jáde. Ohun tí mò ń sọ rèé, ohun tó Olúwa ní ká tó wá kéde láàárọ̀ yìí ni mò ń kéde létí rẹ. Tó o bá gbàgbọ́ dandan ni kí ìwọ náà rí ògo Olúwa. Nínú ìwé Genesis orí ìkíní ẹsẹ̀ ìkíní lọ sàlẹ̀ díẹ̀, nínú ìwé ọwọ́ mi ó sọ pé ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run òun ayé sì wà ní jújù, ó sì ṣófo, òkun sì wà ní ojú ibú, ẹ̀mí Ọlọ́run sì ń rábàbà lójú omi. Ọlọ́run sì wí pé kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Ọlọ́run sì rí ìmọ́lẹ̀ náà pé ó dára. Ọlọ́run sì pààlà sí agbede méjì ìmọ́lẹ̀ òun òkùnkùn. Ọlọ́run sì pè ìmọ́lẹ̀ ní ọ̀sán àti òkùnkùn ní òru, àti àṣálẹ́ àti òwúrọ̀. Ó di ọjọ́ kìíní. Àyànfẹ́, Genesis tá a kàyé ni a ti rí àkọsílẹ̀ bí Ọlọ́run ti dá ayé. Ṣùgbọ́n kí Ọlọ́run tó dá ayé, à ń pe ayé kan tó ti wà ṣáájú ní angelic world kó tó di pé a dé ayé eléyìí. Ayé angelic world yìí, ayé àwọn áńgẹ́lì. Ibẹ̀ ni Luciferi, ìràwọ̀ òwúrọ̀, tí ń ṣe olórí àwọn áńgẹ́lì, tí ó sì ń darí àwọn akọrin láti yin Ọlọ́run. Ibẹ̀ ni ó ti ṣe àṣerége tí ìwé ìfihàn orí 12 sọ fún wa wípé a sì lé e kúrò ní ọ̀run, a lé e sí ilé ayé. Máa gbọ́ àyànfẹ́, láàrin ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkejì, between the
chapter 1 verse 1 and chapter 1 verse 2, it contains thousands and millions of years nínú ìwé Genesis. Gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n ti jẹ́ kó yé wa. Ṣùgbọ́n nígbà tó dé ní ẹsẹ̀ àkọ́kọ́ ó ní Ọlọ́run dá ọ̀run òun ayé. Nígbà tó dé ẹsẹ̀ kejì, èṣù ti bà ayé jẹ́, iṣẹ́ Olúwa jẹ́. Tẹ́ bá kàwé ìfihàn orí 12, èṣù sọ̀kalẹ̀ ní ìbínú sínú ayé láti bà gbogbo tí Olúwa ṣe jẹ́. Nígbà tó dé ẹsẹ̀ kejì, Ọlọ́run wá rí pé ó ti bàjẹ́. Ẹsẹ̀ kejì ó ní pé ayé wa wà ní jújù, ayé ṣòfò. Ẹ má gbàgbé Olúwa ti dá àwọn nǹkan mèremère sínú ayé tẹ́lẹ̀, ṣùgbọ́n lákòó tí èṣù débẹ̀, bọ́ǹbù olóró atomic bomb ni Sátánì fi bà gbogbo iṣẹ́ Olúwa jẹ́. Ó bà gbogbo tí Olúwa ṣe, ó dàrú pátápátá láti gbẹ̀san torí pé a lé kúrò lọ́run. Ó wá ṣe gangan, wọ́n ní òkùnkùn sì wà ní ojú ibú, ibi tí àtúnṣe lè bá wọlé, ó wá fi ibẹ̀ ṣe headquarter ẹ̀. Mo rántí mo lọ mínísítà ní ìjọ Christ Apostolic Church ní ìlú kan tí a ń pè ní Àgbà lẹ́gbẹ̀ẹ́ Ìkìrun ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìsọjí ọlọ́jọ́ 5 ni. Nígbà tó di ọjọ́ kejì, wọ́n ń pè mí láti lọ gbàdúrà fún bàbá kan ní ìlú Àdà yìí ni Mike Golf wà. Àwa tá a máa mọ tí mo sọ yìí, golf yẹn powerful gan, tí àwọn èèyàn máa ń wá káàkiri ní Nàìjíríà láti wá gbá golf níbẹ̀. Mo lọ ilé yìí, mo gbàdúrà. Ibẹ̀ ni mo ti gba invitation lọ sí ìlú kan tí a ń pè ní Ìmẹ̀sí ilé after Òbòkun ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ilé ìwé kan wà níbẹ̀ tí a ń pè ní School of Science. Ibẹ̀ la invite mi lọ nígbà tó di ọjọ́ kẹrin. Tán pè mí, mo ní mi ò lè wá, tó bá parí ìsọjí, bá ti parí ìsọjí ní àárọ̀ kùtùkùtù Saturday ni mo lẹ́mọ́ ibẹ̀ nígbà tí a máa dé Ìmẹ̀sí ilé. Àyànfẹ́, ó yẹ kó gbàdúrà, ó yẹ kó sọ rẹ̀ di aládùúà kí àwọn alágbára ayé yìí má bàa jẹ ẹ má jẹ. Àwọn ìka ènìyàn ń bẹ o, ṣùgbọ́n mo gbàdúrà fún etí tó ń gbọ́ mi níbikíbi tó bá ti ń gbọ́ lédè ayé. Ohun tí wọ́n fi àná gbà lọ́wọ́ rẹ tí ayé rẹ fi rí bó ṣe rí yìí, tó o bá gbàgbọ́, ọwọ́ Ọlọ́run yóò gbà padà fún ẹ. Nígbà tá a máa dé Ìmẹ̀sí ilé School of Science, wọ́n mú wọlé ìwé yẹn, àwọn tíṣà dúró síbẹ̀, a jọ sọ̀rọ̀ pọ̀, a jọ gbàdúrà. Lójú ẹsẹ̀ lẹ̀mí Ọlọ́run sọ pé igi kan wà nínú ọgbà yẹn, wípé igi yẹn ni àwọn ẹlẹ́mìí òkùnkùn ti ń ṣe ìpàdé. Àdéhùn wọn dẹ̀ ní pé ẹnikẹ́ni tó bá ti wọnú ọgbà, mo ṣàrántí pé bí mo ti dẹnu géètì lọ́jọ́ yẹn, ẹ̀mí Ọlọ́run bẹ̀ sí ń kọ́ jáde láti ọ̀run mi Psalm 24 tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kọ́ rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. Ohun tí ẹ̀mí Ọlọ́run gbé jáde ni mo bẹ̀ sí ní Calvary Nova. Bí mo sì ti wọlé ìwé yẹn tí mo rí àwọn olùkọ́, mo ní Olúwa sọ fún mi pé igi kan wà nínú ọgbà yìí, ó ti gbàbọ̀dè. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé igi yẹn gé abàmì ni. Ohun tó Olúwa sọ pé wọ́n sọ pé ẹnikẹ́ni tó bá ti wọnú ọgbà yìí wá, ó wá kíyàn ni o, olùkọ́ ni o, ọmọ iléèwé ni o, pé 80% ògo tó bá gbé wáyé làwọn máa gbà táwọn ń lò táwọn fi ń sọ̀rọ̀ nínú àjọ wọn. Orí mi gbóná, mo lè ní la máa wúgi náà ti gbogbo. Lẹ́yìn tán ni Ọlọ́run àgbà àwọn àdúrà, àṣà àwọn ètò tó Olúwa ní ká ṣe. Ọlọ́run dẹ̀ fún iléèwé ní ìṣẹ́gun. If you go there, go and ask. Ohun tí mo ń sọ rè, àwọn ìka ènìyàn ń bẹnu ayé. Iṣẹ́ tí Olúwa ṣe, Sátánì sọ̀kalẹ̀, Sátánì dàrú, Sátánì sì bàjẹ́. Ṣùgbọ́n tó Olúwa sọ pé kí n sọ fún ẹ láàárọ̀ èrè tí wọn náà ń là kọjá tó dojúkọ. Nǹkan méjì ló nílò tó bá wo ibi tí a kà yí, àkókò ò gbà mí láyè mọ́. Nǹkan méjì ló nílò. You need to be grounded in the word. That's number 1. Number 2, you need to be filled with the Holy Spirit. Wo tí a bá kún ẹ fún ẹ̀mí mímọ́, kí ni mo sọ? Bí a bá kún ẹ fún ẹ̀mí mímọ́ tí o sì ní ọ̀rọ̀, and you are grounded in the word of God, wo òkùnkùn máa palẹ̀ ẹrù ẹ̀ mọ́. Wọ́n ní gbàdúrà fún ẹnìkan, wo àdúrà yẹn náà tí máa ti bá tán, wo ló tẹnumọ́ láàárọ̀ torí àkókò mi ti lọ. Wàá máa pariwo pé kí ìmọ́lẹ̀ kí ó wọlé síbi tí òkùnkùn ti ń pàṣẹ lórí ọ̀rọ̀ mi. Wọ́n ti fi òru ṣèpàdé, wọ́n fi ìdájí ṣèpàdé torí ọ̀rọ̀ ẹ̀, wọ́n dẹ̀ ti parí iṣẹ́. Ṣùgbọ́n wọ́n lè máa sọ pé kí ìmọ́lẹ̀ Ọlọ́run kó tàn níbẹ̀, níbi gbogbo tí òkùnkùn ti ń jọba
tó sì ti ń pàṣẹ. Báyìí l'Olúwa wí, báyìí ni wòlíì rẹ̀ sọ. Etí tó ń gbọ́ mi níbi tí òkùnkùn jókòó sí, tí wọ́n sàbá sí, tí wọ́n ti ń pàṣẹ, tí wọ́n ti ń dàrin àjọ ayé rẹ̀ rú, mo wí bí ikọ̀ Ọlọ́run lórí rẹ̀, lórí iṣẹ́, lórí ọmọ, lórí òbí, kí ìmọ́lẹ̀ Ọlọ́run kó tàn níbẹ̀. Bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, bí o bá rí àmì ṣe ní ọ̀gángan ibẹ̀, kí ìmọ́lẹ̀ Ọlọ́run kó tàn síbẹ̀, kó gba ìtúsílẹ̀, kó sì gba ìṣẹ́gun. l'Olúwa wí, lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Àdúrà tó máa gbàrí láàárọ̀ yìí, wàá máa pariwo pé ní ibikíbi tí òkùnkùn ti jẹ gàba, Ọlọ́run pàṣẹ ìmọ́lẹ̀. Má wàá gbàgbé, kí àṣeyọrí kó lè dájú, o nílò láti kún fún ẹ̀mí mímọ́. Bí ìrìnsọ ní mísà kan pé ẹ̀mí Ọlọ́run sì rá bàbà, Ọlọ́run sì wí pé nǹkan méjì tó nílò nìyẹn láàárọ̀ yìí tó lúwa ní kí n fún ẹ. O nílò láti fi àyè gba ẹ̀mí mọ́ nínú ayé ẹ. Ìkejì, kó o dẹ̀ jẹ́ni tó ń jẹ ọ̀rọ̀ Ọlọ́run. O gbọ́n tó sọ fún wa níbo Joshua, ó ní ìwé òfin gbọ́dọ̀ kó lẹ́nu ẹ, wàá máa ṣàṣàrò ẹ láàárọ̀ àti lálẹ́. Nígbà ẹni ó dẹ̀ dáa fún ẹ. Wo lọ́la mo máa sọ lórí àwọn tó dáa fún. Lọ́la ibi tí màá ti sọ̀rọ̀ nìyẹn. Olúwa yóò bá ọ sọ̀rọ̀ lọ́la. Gbáradì sílẹ̀, gba àdúrà yẹn dáadáa, àdúrà yóò sì gbà fún ẹ. Orúkọ mi ò yí padà, Pastor Prince O. Bámiṣayé. Máa fi iṣẹ́ ìránṣẹ́ sí àwọn ẹlòmíì lórílẹ̀-èdè àgbáyé, kí àwọn náà máa jàǹfààní, ká máa jàǹfààní ohun tí Olúwa ń bá wa sọ, kí wọ́n sì máa láǹfààní sí àdúrà. Ìwọ tó sì ń gbà fún ìgbà àkọ́kọ́, orí nọ́mbà mi yẹn náà wọ́n kàn kọ́ síbẹ̀ pé kí n add you to my prayer partner group. Wàá dẹ̀ rí pé ó máa láǹfààní sí iṣẹ́ ìránṣẹ́ yìí bó bá ti ń jáde. Tó bá ní nǹkan kan tí òye wa tó rú wa lójú, ẹ pè, bẹ́ẹ̀ bá pè tí ẹ bá gbé, ẹ fi mẹ́sẹ̀jì ránṣẹ́, kájọ sọ̀rọ̀ pọ̀. Àsìdá má wàá gbàgbé, béèyàn bá wáyé tí ò bá ní Jésù, ayé asán ló wà. My number never change, 080559551.